ẹ̀yin tèmi o, ṣé ẹ wà ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ gbogbo tẹ́ ti ń gbọ́ mi o. Èmi ọmọ yín náà ni o, Kẹ́mi Bùkọ́lá. Ẹ ṣé mo dúpẹ́ o, mo rọ́wọ́ yín o, ẹ ti bá mi subscribe. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan-an ni. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ láàárọ̀ yìí. Ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ Gaddafi, bàbá Gaddafi. Ọ̀rọ̀ mi lọ sọ́dọ̀ yín. Ṣé ẹ ti ráyé ǹsìn? Ẹ gbógun tì yàn láti bí 18 years tẹ́tí ẹ ti kọra yín lẹ̀, tí ẹ tó ti ń dá gbọ́ bùkátà àwọn ọmọ ẹ̀, tí ò ní bàbá àwọn ọmọwó oúnjẹ wá o, ọmọwó skul wá, ọmọ gbogbo ẹ̀ wá o, kò béèrè kankan lọ́wọ́ yín. Ẹ wo bẹ́ ṣe ń bá yẹn jẹ́ kiri ayé. Olórí burúkú ni wèrè ní bẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ní bú ìyá yẹn, tẹ́ bẹ̀rẹ̀ sí ní disgrace ìyá yẹn. Ìyá yẹn ò ṣe bí pé òun rí yín. Gbogbo ibi tó bá ti fẹ́ pa aláṣàbí báyìí ẹ máa débẹ̀ ni. Gbogbo ibi tó bá ti wọ́n fẹ́ gbọ́ aláṣàbí ṣubú báyìí ẹ máa débẹ̀ ni. Ṣé ẹ rí nǹkan tó ju yín ti rí nìsín? Ṣé ẹ rí nǹkan tó ju yín ti rí bàbá? Àánú yín ṣe mí. Ṣé ẹ rí nǹkan tí ẹ rí yìí? Ìbẹ̀rẹ̀ lẹ rí o. Kí ẹ lọ jáwọ́ lẹ́yìn obìnrin yẹn. Ẹ lọ jáwọ́ pẹ́pátá. Kì í ṣe ìdájọ́ èèyàn ló dé sí ìdájọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ó ti pẹ́ tẹ́ ti ń ṣe. Ó ti pẹ́ tẹ́ ti ń tẹ̀ ìyá yẹn kiri. Ó ti pẹ́ gan-an. Bọ́s Ọlọ́run bá kóhun dé kò sẹ́ni tó lè dá dúró. Ọmọ ẹ̀dá kan kò lè dáṣẹ́ Ọlọ́run dúró. Ìyá yẹn kọ́ ló ń ja ìjà yìí, Ọlọ́run ló jàjà yẹn fún. Wọ́n wá múwèé wá. Ṣé ẹ mọ̀ pé máa múwèé kóòtù wá bá yín ṣá? Ẹ mọ̀ náà. Wọ́n múwèé wá. Ẹnu yà yín. Ó surprise yín. Èmi ò rí eléyìí ọ̀rọ̀ náà mo bá tẹ ọ̀rọ̀ ọmọ bàbá yẹn gbà mí. Mo máa ń wò pé ṣé nǹkan báyìí ṣì ń ṣẹlẹ̀ láyé? Ẹni tó bímọ fún ni ó ti kúrò lálẹ́ ẹ̀yìn. Ẹni tó bímọ fún ni ó kúrò lálẹ́ ẹ̀yìn. Kì í ṣe pé bẹ́ẹ̀ ọmọ kan ọmọ méjì gbogbo tó ti náà fẹ́ pa báyìí ìbẹ̀rẹ̀ egun ti máa ń le. Ibi tí wọ́n fẹ́ ṣe ìyá yẹn jàǹbá ibẹ̀ ló egungun ara yín máa le. Kí ló gbà lọ́wọ́ yín? Ó ju pé ó ṣoríire yìí náà lọ. Tó bá ṣe yẹn ní ìrí nǹkan tó dà yín pọ̀. Ọmọ tó dà yín pọ̀ ó ní ìwọ kọ́ ló bí. Dẹ́ máa lọ. Gbogbo tó bá ti náà fẹ́ ṣe jàǹbá wà ń bẹ̀. Èmi ò rí eléyìí rí o. Ìmọ̀ràn mi ò pọ̀. Eléyìí tí mo fi ṣe fídíò yìí mo wá gbà ẹ́ nímọ̀ràn tó yí bí awọ irin ni. Gaddafi jáwọ́ lẹ́yìn Esabod tó bá nífẹ̀ẹ́ ara rẹ̀. Àpẹẹrẹ Ọlọ́run fi wọ̀n ẹ́ yẹn wọ́n ló dé kọ́ọ̀tù ló ń sunkún. Ṣé pé bàbá ẹ lè sunkún? Ṣé pé ẹ lè sunkún pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ń lẹ́nu? Èmi ní kinní kan mo ná ọlọ́pàá mo ná kinní kan. Ṣé pé ẹ lè sunkún? Ìyá yẹn búra ó ní òun sun ẹkún òun yọ ẹkún nímú. Ojú gbà mí tì fún yín. Ṣé ẹ tẹ̀ máa ń lẹ́nu lẹ́nu bí àjàkàrà? Ṣé ẹnu lẹ́nu bí àjàkàrà? Tá a bá tẹ̀ rí ti Gaddafi mo ṣáà rí ti ìyàwó ẹ̀ gbogbo ayé rí ti ìyàwó ẹ̀ Adébímpé. Ó ń sunkún. Ẹkún yóò ń ṣèṣin. Àjàjà ẹwọ́ Gaddafi ẹkún ìwọ bàbá yẹn kì í ṣe ìsìn. Kí ọmọ odidi ọmọ méjì kó dànù torí bí ipò ọdọ ọmọ nù ní ọmọ méjì ọkùnrin kan obìnrin kan èèyàn mi ò tí bí ẹyọ kan ń bẹ kó tiẹ̀ bẹ ẹyọ kan. Ó fi ìwà ìlara ìwà arónípín ìwà jàǹbá inú ẹ̀ ó fi dá ọmọ nù. Adébímpé ó wá ń ké kó yẹ kó ké náà. Nǹkan tí ọmọ bá mọ̀ jẹ kò yẹ kó ń nù. Kò yẹ kẹ́ ẹ tí máa ké rárá. Kí ló fa ẹkún? Kí ló fa ẹkún ní ọ̀rọ̀ tá à ń sọ yìí? Ó wá wí tẹ́ owó tó ń fẹ́ tọrọ yìí. Dì àwọn ò gbọ́dọ̀ mọ̀ pé òun tó irọ́ ló ń pa. Kó sì kúrò ń bí irọ́ ló ń pa. Ìwọ àti ẹlẹ́jọ́ mọ̀ pé máa lọ tọrọ owó. Ẹjọ́ mọ̀ pé máa lọ tọrọ bárà ni. Ẹjọ́ mọ̀ ni. Ẹ máa gbé amọ́ra ń bì báyìí. Ẹjọ́ mọ̀ pé ó mọ̀ ó fẹ́ lọ tọrọ owó. Ẹjọ́ plan ẹ̀ ni pé ìyàwó mi lọ bá mi tọrọ owó. Ó wá ń parọ́ fún àwọn bíbá. Ṣé àwa jẹ́ ọmọ kókó ni àbí ajọ́ ọmọ owó tí àwọn máa pa ọ́ fún? Pé kò fẹ́ kó tọrọ owó. Tí ẹ bá tọrọ owó bẹ́ẹ̀ ni ṣe fẹ́ rówó san. Bọ́lá ṣe fẹ́ rówó lọ́yà tí ẹ bá tọrọ owó.
ẹ dẹ̀ máa parọ́ tọ́ra yín ẹ̀yin tá ìjẹ́ kọ̀ọ̀kan tẹ́ máa pera yín ní mẹ́wàá ẹrù yín bà mí o ẹ̀yin Yorùbá orí Facebook yìí ìran gidi ló yẹ ká máa fi yín ṣe gbogbo ọ̀rọ̀ yín ó máa ń surprise gbogbo èèyàn ni ìyàwó tó ti fẹ́ rí bàbá ẹ lọ change kò tẹ́ níbi pé mo sọ fún ẹ pé kò jáwọ́ tẹ́ bá ti kóòtù dé wọ́n bá bí ẹ̀rín kó tún dárúkọ ẹ̀ tí ẹ bá ti ṣe ẹjọ́ yẹn tẹ́ ti ṣe tán wọ́n á sọ fún ẹ pé o gbọ́dọ̀ dá orúkọ ẹ̀ mọ́ ò dẹ̀ ní dá orúkọ ẹ̀ mọ́ láyé oníkálùkù á wà lọ́ ń lọ ẹ̀ òun náà lọ́ ń lọ ẹ̀ ibi tí Ọlọ́run ti ṣe ogun tiẹ̀ Ọlọ́run ti ń ṣe bọ̀ díẹ̀díẹ̀ ni ìyá ẹ̀ náà máa ń sọ á lórí ogun orí Facebook ojú ogun kí ni wọ́n porúkọ bàbá Ìgbò yìí ojúku ogun ojú orí Facebook ogun ojúku lọ kì í ṣe rọ́ ẹ̀yin bí mẹ́wàá ẹ̀dì mọ́yàn kan ẹ rò pé àwọn èèyàn máa sọ̀pọ́ọ̀tì ẹni tó bá sọ̀pọ́ọ̀tì olórí burúkú ló ń tàn ẹni tó bá sọ̀pọ́ọ̀tì pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dì mọ́ màmá yẹn nìkan olórí burúkú ní irú ẹ̀dá bẹ́ẹ̀ èmi ò lè sọ̀pọ́ọ̀tì èèyàn burúkú evil ni mi ì lè sọ̀pọ́ọ̀tì yín láéláé kò sẹ́ni èèyàn gidi tó bá gé èèyàn gidi tó ní àròjinlẹ̀ kò lè sọ̀pọ́ọ̀tì yín because mi mọ problem yín èṣù gidi ni ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ tó rọ ọ̀nà ẹ bá mi sọ fáwọn tó ń sunkún kiri orí Facebook tó ń sun ẹkún ìpọ̀ Àṣàbí máa ṣẹ̀wọ̀n ni ó máa lọ sẹ́wọ̀n ni ó máa ṣe kinní kan ni ẹjọ́ ẹ̀jẹ̀ kan dájọ́ ná á ní ìmàrú eléyìí rí o ẹ̀rọ wà ní kóòtù wọn sì ṣèdájọ́ ẹ ti ń dájọ́ fúnra yín ẹ̀yin lọ dájọ́ ẹ̀yin ni lọ́ọ̀yà ẹ̀ẹ́dẹ́sí kádájọ́ dájọ́ náà kẹ́ tó máa gbẹ́nu nígbèkúgbé ìwọ bí pé wá sọ pé ìwọ lọ sọ pé ó máa ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ ó tún ní a kò ní ṣẹ̀wọ̀n wọ́n máa fáìní ẹ̀yìn bóòlù wọ́n ṣe mọ̀ ẹ̀ẹ́dẹ́ ọ̀n 28 náà lọ sí court ẹ jẹ́ kán lọ kán dénú kẹ́ tó máa fẹ́ ní wá rough ẹni tẹ́ bá ṣe ẹjọ́ ṣé òun náà jẹ́ mùmù òun náà dúró akẹ́sẹ̀ lẹ́sẹ̀ òun náà ò ní mọ nǹkan tó máa sọ àbí lọ́ọ̀yà náà ó máa gbẹ́rùn lọ tí lọ́ọ̀yà ti bá sọ̀rọ̀ òun máa gbé ó máa wò yín kó lè wò yín náà èwo ni ó máa ṣẹ̀wọ̀n tẹ́ máa ó máa sanwó máa ṣe gbogbo ẹ̀ tí ewu wá ń le tó jẹ́ pé Esabod ni wọ́n lọ fún ìwé kóòtù bíi ti bàbá Gàdáfì àbí òun Esabod ló ń sun ẹkún ní kóòtù ní ọjọ́ yẹn orí Facebook àti ìlànà o wọn ní jẹ́ ká sinmi mọ́ bẹ́lẹ̀ bá ṣe ń jáde nítorí ọmọ máa jáde bẹ́lẹ̀ bá ṣe ń jáde nítorí ọmọ máa jáde kí ló ń ṣe yín ná nǹkan díẹ̀ máa ń jọ yín lójú ṣá iná ṣe ìgbìyàn lọ kóòtù ni ẹni náà ṣe ń fáìn èèyàn ni gbogbo nǹkan máa jọ yín lójú mo rí yín bí ọmọ kékeré ló máa ń ṣe nǹkan tẹ́ máa ń ṣe yìí ó máa lọ eré àṣọ ó máa lọ́kọ́ ẹ̀sìn ni tọ́wọ́ máa talé ó máa fi ṣẹjọ́ ni kí ló ń ṣe yín èrò Ọlọ́run kò rí bíi tèèyàn náà èrò yín ni pé kó talé ẹ̀ kó fi ṣẹjọ́ bọ́tọ́ Ọlọ́run bá fọwọ́ sí ń kọ́ ṣé ẹ̀ mọ̀ pé Ọlọ́run ju gbogbo wa lọ ni ẹ̀yin ò mọ̀ Ọlọ́run ju ẹ̀dá lọ èrò ọkàn yín ni pé kí Esabod kó ta ilé ẹ̀ kó fi ṣẹjọ́ ọ̀ kó ta ilé ẹ̀ kó ta gbogbo nǹkan ẹ̀ ní ẹ̀ kó fi ṣẹjọ́ kò rí bẹ́ẹ̀ tọ́nà bá pé òun fọwọ́ sí kò lè ta ilé kò lè ta ọ̀nà kò lè ta anything kódà ó lè má sanwó ó lè má ṣẹ̀wọ̀n èrò Ọlọ́run nìyẹn Ọlọ́run ro titi àwọ̀ ẹ̀dá ro titi ẹ̀ èrò tí ní pé kó ṣe ẹ̀wọ̀n ọ̀ kó ta gbogbo nǹkan ẹ̀ ní ẹ̀ kó fi ṣẹjọ́ bọ́tọ́ Ọlọ́run bá fọwọ́ sí ń kọ́ ìyẹn tún kọ́ ẹ jẹ́ kó lọ yé yín pé Ọlọ́run ò rí bí ti èèyàn ẹjọ́ tó lè tàbí dẹ́lẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní gbé kiri ó máa ṣe kí ló ń ṣe yín tí ń pọ̀ o ẹ dẹ̀ máa ṣe bí pé ẹ̀yin nìkan lẹ mọ́ tí iná dẹ̀ wà lára yín bí ti Esabod ṣe wà lára rẹ̀ ní ti iná worse ẹ̀yin lẹ́ máa rí kọ́ lọ pààyàn ẹ̀yin lẹ́ máa ní kọ́ lọ ṣẹlẹ̀ ẹ̀yin lẹ́ máa lọ lọ̀yàn ní court gbogbo ìwà burúkú ayé ọwọ́ yín ló kún sí ẹ̀yin náà máa dáwọ́ aláìsàn fún tẹ́ máa ná kí la wá ń sọ kí la wá ń sọ lẹ́yìn ẹjọ́ ẹ̀ mo mọ̀ pé orí Facebook náà ó máa rọ̀ lẹ́yìn tó bá ṣèdájọ́ ẹ̀ tán torí mo mọ̀ pé wọ́n máa fi òfin de ọ̀pọ̀lọpọ̀ yín
nígbà bá sọ fún Esabod má dárúkọ lágbájá tó ń sọ fún Àbíkẹ́ má dárúkọ lágbájá tó ń fi òfin di everybody yín, mo mọ̀ pára wa máa balẹ̀ lórí Facebook, oníkálukú máa mọ ibi tó máa gbójú sí torí eléyìí ti ń pọ̀ jù. Ṣe lẹ́ń disgrace wa lórí Facebook, ìtìjú ìti pọ̀ jù. Ọkùnrin náà tún gbéra ẹ̀bọ̀ àgbàlagbà bàbá Gàdáfì òun náà tún gbéra ẹ̀bọ̀ wàhálà. Yẹn nídìí lára nǹkan tí Esabod bá fẹ́ ṣe òun náà fẹ́ ṣe, nǹkan tí Esabod bá fẹ́ ṣe, nǹkan tí ìyàwó ẹ̀ ex-wife ẹ̀ bá fẹ́ ṣe òun náà ready láti ṣe. Ẹ̀ẹ́dẹ̀ ń ṣe bí ọmọdé. Eléyìí ní agbára o, eléyìí ó serious. Bí mo ti ṣe máa ń wo show wọn á ṣẹ̀wọ̀n á ṣe kiri kan kì í gbọ́ wọ́n máa ń wò pé ọmọdé ló ń dààmú gbogbo yín. Ẹ mọ̀ pé èèyàn míì máa dàgbà ìṣesí ẹ̀ á máa ṣe bí ọmọdé, àdàgbà má kúrò láròbó, òun ni gbogbo yín. Ó ga ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni o, ṣókí báyìí lọ bẹ̀ oge. Ẹ̀yin tèmi ẹ bá mi subscribe tí máa dáa, ẹ máa ṣe àṣeyọrí. Ọ̀rọ̀ mi kò ní jù báyìí lọ. Ẹ ṣé.